alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o mọ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo kí ẹ̀yin àgbàlagbà o. Ó káyè ènìyàn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ kẹ́ni mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin náà subscribe sórí YouTube channel mi, eléyìí lè mọ fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò tèmi ọmọ yín Dr. ọmọ ọ̀dọ̀ àgbà ń fi kalẹ̀ sórí ìkànnì yìí o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Lónìí mo fẹ́ kẹ́ jàǹfààní ọṣẹ aṣínà ọ̀la kan ẹ máa bá mi ká lọ. Kí ló ń pè ní aṣínà ọ̀la? Aṣínà ọ̀la jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé ní iṣẹ́ yìí téèyàn bá ń lò ó yóò mọ ṣínà owó fún ẹ̀dá ènìyàn. Kódà bí èèyàn bá ń tó yá pé èèyàn ti lẹ́yìn ọ̀nà àwọn àgbàlára yóò mọ ṣiṣẹ́ oṣólẹ̀. Ṣùgbọ́n tí yóò bá lẹ́yìn ọ̀nà àgbàlára pàápàá ó ṣeéṣe kó mọ ṣiṣẹ́ àṣírí bíbò béèyàn wá sógun rí pàápàá àṣìṣe aṣínà fún ẹ̀dá. Màá fún yín ní oríṣìí méjì tó jẹ́ tested and confirmed kẹ́ lọ dán wò kẹ́ fún lílábọ́ o. Ọlọ́run ọba Elédùmarè náà padà lẹ́yìn wa. Ẹni máa ń lo iṣẹ́ yìí owó ò ní dá lọ́wọ́ rẹ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀nà máa là fún. Báwo la ò ṣe ṣe ìfẹ́ pẹ́ ẹ máa bá mi ká lọ. Alákọ̀ọ́kọ́ tó jí ọlọ́ṣẹ, ẹ bá mi lọ wá èpo jẹ́bù níwọ̀nba, ẹ bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ tó jẹ́ tútù níwọ̀nba, ẹ bá mi gún méjèèjì yìí, ẹ bá mi wọ́n papọ̀ mọ́ ọṣẹ Ghana, ẹ kó sínú ike funfun kan, ẹ jẹ́ ká mọ̀ sí kíni ẹ̀yìn ọjọ́ kẹta ẹ máa bù ẹ̀ láràárọ̀ pẹ̀lú àdúrà, ẹ máa wọ bọ́nà ó ṣe ṣí fún yín, ẹ máa wọ bọ́nà ó ṣe là fún yín. Bẹ́ẹ̀ sì ni pé àṣírí yóò mọ bo ẹ̀ní bá wọn mára ẹ̀ní gbọ́ ọlá ẹ̀ní bá wọn mọ̀ sí. Èmi mọ̀ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ jẹ́ ń bùn yín ní ẹlẹ́bù kan àǹfààní tẹ́ bá láìkì kẹ́ mọ̀ wọ́n ẹ̀bù sẹ́nu láràárọ̀. Báwo la ò ṣe ṣe? Ẹ bá mi lọ́wọ́ ewé sáwórí pèpè òjọ́ orí ọ̀wàwà tó ní irun ẹyọ kan, èso lára pupa àti lára funfun, ẹ bá mi jó láìsí atare níbẹ̀. Ẹ bá ti bá mi jó tán ẹ rọ́ sínú ìgò funfun kan, ẹ jẹ́ ká mọ̀ fi picnic kí ọlọ́pẹ̀lú láràárọ̀, ẹ lọ dùn náà wò kẹ́ fún lé lábọ̀. Èmi ọmọ náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà, ewé a máa jẹ́ fún gbogbo wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Ẹnu mi ó dùn tẹ́ bá ṣí àìṣẹ́ yìí fọ́pọ̀ ènìyàn láti jẹ àǹfààní ẹ o. Ẹ lọ dán wò ẹ rí i pé ewé sì ń jẹ́ ògùn sì ń jẹ́ pẹ̀lú. Ó dìgbà.